ilé-ẹjọ́ gba bẹ́ẹ̀lì Dele Farotimi pẹ̀lú 50 million naira. ilé-ẹjọ́ gíga tó ń jókòó nílùú Adó-Èkìtì ti gba bẹ́ẹ̀lì agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Dele Farotimi. Farotimi ni wọ́n fún ní bẹ́ẹ̀lì ní òwúrọ̀ ọjọ́ ajé Monday pẹ̀lú owó tó tó 50 mílíọ̀nù náírà pẹ̀lú onídùúró olùdíje sípò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC nínú ètò ìdìbò ọdún 2023. Ọmọyẹlé Sowore ló mà kéde yìí lójú òpó ayélujára X rẹ̀ ní ọjọ́ ajé Monday. Àti borí ìpele àkọ́kọ́, Dele Farotimi ti gba bẹ́ẹ̀lì pẹ̀lú 50 mílíọ̀nù náírà pẹ̀lú onídùúró tó ní ilẹ̀. Bákan náà wọ́n ní bàbá gbàgbé àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò tó tún jẹ́ olùdásílẹ̀ Afẹ́ Babalọ́lá University Abuad olóyè Afẹ́ Babalọ́lá ó mà sọ pé tí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà ìyẹn Dele Farotimi tó bá lè fìdí ẹ̀sùn tó fi kàn múlẹ̀ yóò gbòmìnira lọ́gbà ẹ̀wọ̀n tó wà. Ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí òun ní ilé-ẹjọ́ májísírèètì kan ló mà ju Farotimi sẹ́wọ̀n títí tí ìgbẹ́jọ́ rẹ̀ yóò fi tẹ̀síwájú lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí olóyè Babalọ́lá tó fi kàn án. Ṣáájú ni Farotimi ló máa fi ẹ̀sùn kan àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò náà nínú ìwé tí ó ṣẹ̀ṣẹ̀ kó jáde bí ọmọ tuntun pé ìwà ìbàjẹ́ ó wọ ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà látọwọ́ rẹ̀. Ẹ̀wẹ̀ ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn náà wọ́n ní yóò máa tẹ̀síwájú tí àwọn olùwọ́de tó ń ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n tako mímú ajàfẹ́tọ̀ọ́ agbẹjọ́rò náà Dele Farotimi. Wọ́n ní Take It Back movement wọ́n sì yarí pé àwọn yóò máa tẹ̀síwájú pẹ̀lú ìfẹ̀hónúhàn lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n gbé ìkìlọ̀ síta o. Ìfẹ̀hónúhàn òun ni wọ́n ní yóò wáyé ní ìpínlẹ̀ Èkó, Èkìtì, ìlú London àti orílẹ̀-èdè Canada. Ṣáájú ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ló mà gbé ìkìlọ̀ síta pé àwọn kò ní fàyè gba ìwọ́de kankan lásìkò yìí ní ìpínlẹ̀ ti Èkìtì. Nínú àtẹ̀jáde kan òun ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Abutu Sunday ló mà fi léde fáwọn akọ̀ròyìn ó láwọn kò ní fàyè gba èyíkéyìí ìwọ́de tàbí ìfẹ̀hónúhàn. Àdúàgbà Olúwatóyìn ló ń jábọ̀ láti iléeṣẹ́ Àdúàgbà Garden Online TV. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o.